Àbọ̀rúbọyè mo kí ẹ̀yin tèmi ní kíkí tó lọ́lá jù lọ lágbàáyé mo dẹ̀ kí ẹ̀yin mùsùlùmí náà ní tìyín mo kí yín ní sálámù alaykum ṣe máa ń kí yín ká lè ṣe ní both side ẹni ní àfihàn kan lẹ̀ àkíyàn kan. Kẹ́dẹ̀ wo fọ́nrán yìí kẹ́wo bí wọ́n ṣe obìnrin ní àwọn Arab country kẹ́wo bí wọ́n ṣe ń ṣe obìnrin ṣé bí olúwo àti mufti oníbẹ̀lẹ́nu tó wà níwò ìyẹn ọmọ Rashidi ọmọ àlewálé yìí ṣé bọ́n yẹn fẹ́ ká máa ṣe àwọn obìnrin wa lélẹ̀ ìwọ obìnrin náà tó ìfẹ́ ṣe ẹ̀sìn Islam tó ní o fẹ́ràn Islam o fẹ́ kí Islam pọ̀ nílẹ̀ Yorùbá tó bá ti pọ̀ ṣé bọ́ ṣe máa ṣe ẹ̀ lélẹ̀ kò wo fọ́nrán yìí tán bí wọ́n ṣe ń ṣe wọ́n ní Iraq àwọn Afghanistan bọ́ ṣe ń ṣe tóbìnrin nílé sọ̀rọ̀ ẹ̀ẹ́tẹ́ ẹ̀ ní jẹ́ nǹkan kan ṣé bọ́ ṣe ń ṣe yìí náà lẹ ṣe fẹ́ torí ọba béèrè lọ́wọ́ yín pé ṣo fẹ́ ṣe Islam olófẹ́ ṣe Islam ṣo fòfin ṣìríà olófẹ́ ẹ wo fọ́nrán yìí dé parí kò wo bí wọ́n ṣe máa ṣe yín kò wo báyé yín ṣe máa rí mo lábí sọ pé Islam ẹgbẹ́ òkùnkùn ni tí kò yẹ kó wà láwùjọ ẹ wo fọ́nrán yẹn fúnra ẹ bọ́ ṣe fẹ́ kí ilẹ̀ rí nìyẹn kò fọmọdún mẹ́fà kò fi lọ́kọ kò máa bẹ́ran kò sùn obìnrin ẹ ní jẹ́ nǹkan kan bọ́ ṣe fẹ́ ṣe yín nìyẹn nílẹ̀ Yorùbá wa àwọn obìnrin dẹ̀ lọ́wọ́ ìyá wa àwọn olórí wa tó jẹ́ pọ̀ wọ́n ní ẹni tó lédùmarè gbáyé lé lọ́wọ́ tó jẹ́ ìyá wa àmọ́ nínú ẹ̀sìn Islam obìnrin ò jẹ́ nǹkan kan ẹni yẹpẹrẹ lóbìnrin jẹ́ wo fọ́nrán yẹn dé parí mo kí yín ní àbọ̀rúbọyè yín tèmi olúwo ojú ààbò mo kẹ́yìn tèmi. Afghan women are now banned from even hearing each other's voices. That's the latest measure the Taliban has imposed on women. Khalid Hanafi, the Taliban's Minister for Virtue and Vice, declared that women shouldn't be audible to each other, not even in prayer. There are warnings it means Afghan women will be silenced from even basic conversations. Since regaining power in 2021, the Taliban has stripped women of nearly every public right. Women in Afghanistan must now keep their faces covered, avoid speaking publicly, and can only go out with a male guardian. The list of forbidden activities keeps growing. No driving, no school, no civil jobs, not even laughing loudly at home. Breaking any of these rules could mean prison. This content is also growing among Taliban moderates who worry the extreme policies could provoke public revolt or foreign intervention. Gbé sókè jọ ìròyìn ráńpẹ́ la mú wá fún yín láti Bashorunga FM bàbá ní bó bá ṣe ń lọ nínú àdìsí ká máa kà síta fún yín aláàláwọn mùsùlùmí láyé àti bẹ́ranko sùn tó bá dẹ̀ bẹ́ranko náà sùn tán kí wọ́n tà sí ìlú kejì èwo tún rèé adẹ̀rí pọ̀ àwọn haúsá dẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ lóòótọ́ tó máa bẹ́ranko sùn ẹjẹ́ àfẹsẹ̀kan dé l'Ógbómọ̀ṣọ́ olórí ẹbí wọn l'Ógbómọ̀ṣọ́ ó kígbe ta ó ní tọ́ílẹ̀tì Ayélára òkè ìṣọmọ ìdílé ọ̀wọ́n wọn ní ó gbé ọba lọ ilé ẹjọ́ December 2 ní ẹjọ́ náà ló máa wáyé o wọ́n ló gbé lórí ẹbí wọn náà lọ ilé ẹjọ́ ó tì mọ́lé bàbá náà lo ọ̀sẹ̀ méjì ní àgọ́ ọlọ́pàá nílùú Ìbàdàn èèmọ̀ Allah tún tẹ̀síwájú Allah àti Muhammadu wọ́n ní nínú Quran 4:34 wọ́n ní ọkọ lè lùyàwó rẹ̀ pa ẹ jẹ́ a máa tẹ̀síwájú lọ lórí ọ̀rọ̀ tọ́ílẹ̀tì Ayélára o gbogbo ọmọlé Ayélára ti sọ̀tàn tiwọn bí wọ́n ṣe jẹ́ nídìílé Ayélára wọ́n ní kó bọ́ta kó wá sọ bàbá tó bí kó sọ bàbá rẹ̀ báyìí sìn àti ìgbọ́n kankan látẹnu ìmáàmù Ògbómọ̀ṣọ́ tó ti yọ tí wọ́n ti ní kó lọ máa gbélé rẹ̀ torí wà jàgídíjàgan ló gbé wá sí Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ a tẹ̀síwájú níbi tí Allah ti ní tí ọmọ yín bá ti pọ́ ọmọ ọdún méje ẹ lè ná lórí pé kó wá kírun ẹ jẹ́ afẹsẹ̀ kan dé ìlú Ìwó níbi tí Rashidi tó ti darí wálé ẹlẹ́sẹ̀ òsì méjì tó ń pè ní wálé tó ti lu jìbìtì rí tó ti gbégbògi olóró ní ìlú òyìnbó rí tó yóò dẹ̀ wá fọ́nrán rẹ̀ wà tíyàwó rẹ̀ tó ń bá sọ̀rọ̀ tó lóun ṣe ń gbá ìmọ̀ ni tó ti sọ̀rọ̀ báyìí sìn ó ti ń dàlú ìlú òwúrò òun kò jẹ́ kí ìlú bó ṣe jẹ́ kí ìlú rójú kò jẹ́ kí ìlú ráyè òun àti mufti oníbẹ̀lẹ́nu ẹlẹ́sẹ̀ òsì méjì ọ̀rọ̀ rádaràda rédèrèdè ni wọ́n ń sọ o àwa tún tẹ̀síwájú níbi tá a ti rí tí aláti Muhammadu wípé bí ọkọ lùyàwó rẹ̀ kò sí ẹnikẹ́ni tó lẹ́tọ̀ọ́ àti béèrè pé kí ló dé tí ọkọ ṣe lùyàwó rẹ̀ àwọn ìgbìmọ̀ tí wọ́n lọ s'Ógbómọ̀ṣọ́ wọ́n máa gbìyànjú o àmọ́ gbogbo bó ṣe ṣe làálàá kókò tó ọmọ tọ́ílẹ̀tì Ayélára yìí ó fi wọ́n ṣe lẹ́yà torí ìgbà tí gbogbo ẹbí ṣàlàyé nǹkan tó ti ṣe fún wọn àwọn gan wọ́n ń wò sínú pé irú kí leléyìí torí ti kó ẹbí yẹn síta
wọ́n ní kò kí n ṣọmọ ìdílé ọ̀wọ́n, wọ́n ní kó sọ bàbá rẹ̀, bàbá bàbá rẹ̀, bàbá bàbá rẹ̀, wọ́n ní kó sọ gbogbo ìtàn, kò rí tàn sọ báyìí o. Àmọ́ òun kan náà ló fún àwọn kan lọ́wọ́ pé kó máa bá òun bú ọba ìlú òun, ọba Ògbómọ̀ṣọ́. Bàbá náà kọ́lọ́n jẹ́ kẹ́mi ọlá ogun, bàbá náà níwà rẹ̀lẹ̀, bàbá náà dẹ̀ lẹ́mi sùúrù tó pọ̀, kọ́lọ́n jẹ́ àárín pé ọba wa l'Ógbómọ̀ṣọ́ ṣọ̀hún, kábíyèsí forí adé o. Bàbá náà fọgbọ́n ṣe torí tó bá fi dá ti Basọ̀run Gáà ni kò ń ṣerú mọ́ọ̀mù yẹn láàyè a máa gbé lágbègbè Ògbómọ̀ṣọ́. Ẹ jẹ́ àtẹ̀síwájú níbi tá Alhaji àti Muhammadu ti ní bí ọkọ bá pé ìyàwó kó wá sórí ibùsùn tí ó bá dáhùn, wọn láwọn màláíkà àgbéṣépè tílé àfimọ́. Ṣe rí i pé Muhammadu Àtàlà àti ṣẹ̀sìn báyìí. Muhammadu Àtàlà ẹ̀ wá rí nǹkan dáadáa sọ, ẹ̀yin kan náà lẹ́ni bọ́kọlúyàwó kò sẹ́ni tó gbúdọ̀ bí ọkọ ní kíyàwó wá òun fẹ́ ṣeré ọmọ tí ó bá dáhùn, màláíkà àgbéṣépè. Ẹ tún fi obìnrin wé ajá àti kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn ìgbìmọ̀ tí wọ́n lọ s'Ógbómọ̀ṣọ́ yìí wọ́n ṣẹ̀sìn bọ̀ o torí ìmáàmù ti tẹ́ o.